ẹ kálẹ̀ gbogbo lè sísè màá lókè láti orí Oduduwa TV jù. Mo fẹ́ kí ẹ tẹ́tí sílẹ̀ ká gbọ́ nǹkan tí màmá Mohbad tán máa sọ lórí ọ̀rọ̀ pé bí wọ́n ti ṣe sin Mohbad, ọ̀rọ̀ náà ó dẹ̀ ṣe ń láàánú. Àsìkò tó kàn wọ́n ìsinmi, àsìkò tó ẹ jẹ́ kó lọ sinmi, ẹ má jẹ́ ká fi òkú ẹ̀ ṣe báyìí kó kàn máa fi wọlé ẹ̀ ká máa kó dáa. Ẹ jẹ́ ká wọ nǹkan tí yẹ kí ìjọba ṣe àtàwọn tó ń gba tọ́jọ́ ń kọrin gbogbo wọn yẹ kẹ́ lè gbé nǹkan kan kẹ́ wá nǹkan kan ṣe kí àwọn sin ọmọ yìí kí wọ́n sin ní bó ṣe yẹ kó bó ṣe kàn ṣe sin torí kò dáa. Ẹ jẹ́ àgbọ̀n nǹkan tí màmá ẹ̀ máa sọ kọ́lọ́n fọ́run kẹ́ Mohbad ìmọ́lẹ̀. Ẹ̀yin ọmọ Nàìjíríà, ẹ̀yin ni mo sá tí o, mo dẹ̀ fẹ́ kẹ́ gbà mí kẹ́ dẹ̀ ràn mí lọ́wọ́ nípa òkú Mohbad. Mo gbàdúrà pé ẹ̀ ní rí kú ọmọ o. Àmín o. Ẹ dẹ̀ ní ṣọ̀fọ̀ ọmọ ológo yìí ò ní wọlé o. Àmín. Wọ́n ti release Mohbad tipẹ́tipẹ́ tí mo ti gbọ́ ìgbà tán ti ṣe autopsy tán náà ti release ẹ̀. Ṣùgbọ́n bàbá ẹ̀ ni kò fún wa láyè láti jẹ́ kí wọ́n sin ọmọ yẹn, ó ṣàdìtẹ́nì ọmọ yẹn síbẹ̀. Ṣùgbọ́n nígbà tí mo ti bẹ́ẹ̀ tí kò gbé bẹ́ẹ̀ mi, mo wá wí kí ni mo fẹ́ ṣe. Mo lọ sọ́dọ̀ commissioner of police ní last week, mo lọ bá wọn. Ìgbà tí mo máa débẹ̀ gan wọ́n tún sọ̀rọ̀ sí mi pọ́n ti release Mohbad tipẹ́tipẹ́. Ìgbé kí ló tá à ń fi òkú ọmọ yìí ráre. Pé ṣe inú wa dùn sí ni. Ṣùgbọ́n mo kàn yọ̀ǹda gbogbo nǹkan tó ń ṣe tí bàbá ẹ̀ ń sọ àtoríṣiríṣi ọ̀rọ̀ tó ń sọ, mo kàn tí ẹ̀ yọ̀ǹda ẹ̀ sílẹ̀ fún Ọlọ́run torí Ọlọ́run ló olùgbèjà mi. Ṣùgbọ́n mo ké pè ẹ̀yin ọmọ Nàìjíríà, ẹ̀yin abiyamọ tòótọ́, ẹ ràn mí lọ́wọ́ láti jẹ́ kí wọ́n sin ọmọ mi. Ọmọ mi ń dààmú káàkiri ni, ọmọ mi ń sáré kiri, èmi gan mi ò ní ìsinmi, ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi. Ẹ̀yin tẹ́ lọ bá mi wò òkú Mohbad, ẹ jọ̀ọ́ ẹ dìde ẹ padà, ẹ bá mi sin ọmọ yìí padà. Ìrànlọ́wọ́ tí mo bẹ̀bẹ̀ fún nìyẹn o, àánú tí mo dẹ̀ bẹ̀bẹ̀ fún nìyẹn. Kì í ṣe pé bí mi ò lè sọ̀rọ̀ o, ṣùgbọ́n mo fa gbogbo nǹkan pátápátá, mo fà lé Ọlọ́run lọ́wọ́. Gbogbo ẹjọ́ tí bàbá ẹ̀ rò, mo fi sí ìdájọ́ Ọlọ́run. Ọlọ́run ló máa ṣèdájọ́ èmi àti ẹ̀. Ẹ lè ṣèdájọ́ èmi àti ẹ̀ o. Ṣùgbọ́n Ọlọ́run tó dá èmi àti ẹ̀ tó fún wa ní Mohbad, ó máa ṣèdájọ́ èmi àti ẹ̀. Ẹ dìde kẹ́ ràn mí lọ́wọ́, ẹ bá mi sin ọmọ mi torí mi mọ́rí tó ṣe dá ọmọ yẹn dúró síbi tó wà. Kí gbogbo wa rántí ọjọ́ tá a máa sùn, tá a máa kú. Wọ́n ṣe fi òkú ọmọ kékeré tó fi ń ráre. Kò ń ṣe ìbínú ti tèmi náà, ṣùgbọ́n kí ni mo fẹ́ ṣe? Mo ti bẹ́ẹ̀ pé kó jẹ́ ká sin ọmọ yìí. Oríṣiríṣi ọ̀rọ̀ ló ń gbé gbàgbé mi. Ó jẹ́ ìṣẹ̀ tó promise mi pé òun ti gbọ́ ọ̀rọ̀ tí mo sọ. Lẹ́yìn yẹn ni mo tún rí àwọn nǹkan mi tí kò yẹ kí n máa rí. Ẹ jọ̀ọ́ ẹ ṣàánú fún mi. Mo fẹ́ kẹ́ ẹ dúró tì mí ẹ̀yin ọmọ Nàìjíríà láti lè sin ọmọ mi. Ẹ ní rírú ẹ̀ lọ́jọ́ ayé yín o. Ilé ò ní gbóná ọmọ yín, ọ̀nà òdẹ̀ ní náà. Mo náà tí mo fẹ́ sọ ṣùgbọ́n mi ò fẹ́ sọ anything. Ta ló máa kú? Wọ́n máa ṣe interview, wọ́n máa fi mí pa owó lórí ọmọ mi. Ọmọ tó ń tọ́jú wa, ọmọ tó nífẹ̀ẹ́ wa, ọmọ tó bẹ̀rù wa, ọmọ tí mo gbé lẹ́yìn Ọlọ́run, ọmọ yẹn ló kù fún mi. Ṣùgbọ́n ẹ dìde, ẹ jọ̀ọ́ ẹ ràn mí lọ́wọ́. Ẹ má jẹ́ kọ́mọ mi wà bó ṣe wà yẹn, kò ń ṣòkò ẹran, kò dẹ́ ń ṣòkò ajá. Mo fẹ́ kẹ́ ràn mí lọ́wọ́ ní gbogbo ọmọ Nàìjíríà, ẹ̀yin ọ̀dọ́ Nàìjíríà, ẹ̀yin ọmọ ọ̀dọ́ tẹ́ wà ní Nàìjíríà, ẹ̀yin ọ̀rẹ́ Mohbad, ẹ dìde. Ṣé ẹ fẹ́ máa wò pé ọmọ mi kó máa ráre ni? Ẹ jọ̀ọ́ ẹ ṣàánú fún mi. Ẹ jọ̀ọ́ ẹ ràn mí lọ́wọ́. Ẹ má jẹ́ kó Mohbad ráre, gbogbo ala máa kú. Ibi tí Mohbad lọ gbogbo ala máa lọ síbẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kẹ́yìn kan máa fi àkàbà kó máa fi gun ebè lórí ọ̀rọ̀ Mohbad o. Ẹ má jẹ́ káwọn kan máa fi Mohbad pa owó, ọmọ ọlọ́mọ, ọmọ ológo. Ẹ wò bó ṣe ń ṣe. Ẹ wò bó ṣe ṣe ọmọ yìí, ọmọ yìí wọ́n nà tó fi kú ni. Ẹ sì wọ̀n kan tó tún ṣẹlẹ̀ tí wọ́n sìn. Ẹ ṣàánú mi, ẹ gbà mí. Ọlọ́run máa gbà yín náà, ẹ ràn mí lọ́wọ́, ẹ jà fún mi, ẹ ràn mí lọ́wọ́. Mi ò rẹ́ni kankan gbọ́kànlé o, mi ò rẹ́ni kankan farasin. Ẹ̀yin ọmọ Nàìjíríà ní kọ́. Tinubu, bàbá Tinubu, jọ̀ọ́ ẹ gbà mí. Ẹ má wọ̀ mí ràn. Ẹ ṣàánú mi. Ràn mí lọ́wọ́ láti sin ọmọ mi. Mo mọ̀ pé kò ná yín ní kankan o. Kò ná yín ní kankan láti lè bá mi sí kí ọmọ yẹn kó lè ní ìsinmi. Ẹ ṣàánú fún mi. Ẹ ní rúkọ ọmọ o. Ogun ọmọ yóò ní wọnú o. Ayé ò ní dààmú yín o. Ìbànújẹ́ ò ní wọnú ayé yín. Ẹ jọ̀ọ́ ẹ ràn mí lọ́wọ́, ìrànlọ́wọ́ yìí ni mo fẹ́.
ìrànlọ́wọ́ ni mo fẹ́ o, ẹ jọ̀ọ́ mi ò béèrè owó lọ́wọ́ yẹn, ṣàbà mi sin ọmọ mi, ẹ jọ̀ọ́ Ọlọ́run, mo fi gbogbo ètò kù sílẹ̀, mo fi fún Ọlọ́run tó dá mi, tó dá Mohbad, mo wá fi gbogbo ètò kù sílẹ̀ fún Ọlọ́run lọ́bẹ̀ lẹ́san o. Ọlọ́run ló máa ń sọ fún kálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀ o. Ọlọ́run ló mọ ìkọ̀kọ̀ àti gbangba wa o. Kálukú la máa jí iṣẹ́ ọwọ́ wa níwájú Ọlọ́run. Ṣùgbọ́n ẹ ràn mí lọ́wọ́, ẹ gbèjà mi jà, ẹ sì rí bí mo ṣe wà, mi ò lè dájà, mi lè gbèjà ara mi jà, tí n bá lè gbèjà ara mi jà ni màá ti jáde. Ṣùgbọ́n mo fi gbogbo tó kù sílẹ̀, mo fún Ọlọ́run, mo fi gbogbo fi yòókù, mo fi Ọlọ́run, kí Ọlọ́run kó ṣe ìdájọ́, kí Ọlọ́run kó gbèjà mi jà, kí Ọlọ́run kó gbẹ̀san Mohbad. Wọ́n wá fi ọmọ mi pawó, ọmọ tó yẹ kí wọ́n ṣàánú mi, ṣé ọmọ fẹ́ kí rẹ̀ ṣẹlẹ̀ nínú ilé wọn ni? Ṣé ó fẹ́ kí rẹ̀ ṣẹlẹ̀? Ọwọ́ fún mi pa ọmọ sáà gbogbo àwọn tó fẹ́ interview mi, kẹ́yìn kan máa interview mi, òkú ọmọ màá ní. Ọmọ ológo, ọmọ kan bí 100 ni Mohbad fún mi. Ọmọ tí mi ò mọ̀ kó lè kú láéláé. Ọmọ tí mo mọ̀ pé òun ló máa sinmi. Ọmọ tí mo mọ̀ pé òun ló tọ́jú mi. Òun ló fún mi ní jíjẹ, ló fún mi mu. Ọwọ́ dá mi, so God, ẹ ṣàánú mi, ẹ gbèjà mi, mi ò ní agbára, ẹ bá mi sí. Tẹ́ bá bá mi sí ni ìfọ̀kànbalẹ̀ mi o. Tẹ́ bá bá mi sí ni mo mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ mi o. Ẹ̀yin abiyamọ ọ̀run, ẹ jọ̀ọ́ ẹ dìde fún abiyamọ ayé láti ràn mí lọ́wọ́, torí mi ò lè dá ìjà yìí jà, ó ti sú mi. Gbogbo agbára tí mo ní láti fi bẹ bàbá ẹ̀, mo ti fi bẹ́ẹ̀, ṣùgbọ́n kò gbà. Ní ìdẹ̀wọ̀n nǹkan tó tún fẹ́, wọ́n ti ṣe ọ́tọ́sítì, wọ́n ti release ọmọ fún wa, kó jẹ́ ká lọ sin, ṣó dẹ̀ dá bẹ́ẹ̀. Ọwọ́ bẹ̀ yìí Mohbad jẹ́, wọ́n dẹ̀ yìí Mohbad rú, ọmọ tí Ọlọ́run yọ̀ǹda fún wa, ẹ ṣàánú fún mi, ẹ ràn mí lọ́wọ́. ẹ rí pé ọ̀rọ̀ náà le, ẹ rí pé ọ̀rọ̀ náà le, ṣe rí pé ó le. Kí ni ẹ rí ọ̀rọ̀ yìí sí? Gbogbo nǹkan tí orin tí ọmọ yìí bá ń pa tó ń ṣe, tí owó ń wọlé ń bẹ̀, ẹ jọ̀ọ́, ó máa dà kí ẹ jẹ́ kí owó yẹn kó jẹ́ nǹkan tí ẹ máa mú fi tọ́jú, kán fi sí òkú ọmọ yìí. A kò lè máa gbọ́ orin yẹn lásán ká má ṣe n tó tọ́ àti tó yẹ fún Mohbad o. Ọ̀rọ̀ rẹ o. Ṣé rí Mohbad òun lẹ ń wò lórí fọ́nrán yìí? Kí ló ń fọ̀run kẹ o? Kí Ọlọ́run fi ọ̀run kẹ. Ṣé rí àtúntò wà nílùú yẹn fún wa láti ṣe. Àwọn ìjọba wa, àwọn tó ń ṣiṣẹ́ orin, àwọn tó ń gba àwọn akọrin sípò, ó yẹ kí wọ́n ní àwọn owó kan tó máa gbé sílẹ̀ fún irú tí nǹkan báyìí bá wáyé. Kọ́lọ́run fọ̀run kẹ́ Mohbad. Màmá ẹ̀ lẹ́ ń wò yẹn, wọ́n ń gbàdúrà, wọ́n ń gbójú sókè wọ Ọlọ́run pé kọ́lọ́run ran àwọn lọ́wọ́. Àmọ́ ǹjẹ́ àwọn ọlọ́pàá iṣẹ́ tí ẹ kàn ṣe wọn ò ṣe o. Wọn náà ò ṣe o. Ó yẹ kí wọ́n sanwó fún àwọn òbí ọmọ yìí o. Torí àwọn nǹkan tí ẹ kàn ṣe wọn ò ṣe o. Ẹ má jẹ́ ká tọ̀ra wa. Ìgbà tó mọ̀ pé tó kọ lẹ́tà, àwọn kàkà àwọn lẹ́tà yẹn jáde, wọ́n kàn sọ pé kọ̀ọ̀kan àwọn ò fẹ́ ní nǹkan táwọn ò ṣe, pé àwọn ò ṣe nǹkan kan, nǹkan tí wọ́n ṣàfihàn wọn kúrò nínú pé nǹkan kan wáyé bí nǹkan kan ò wáyé. Àmọ́ nsìn wọ́n á sọ pé kán lọ gbé òkú ọmọ, ó yẹ kán sanwó fún àwọn òbí ọmọ yìí ni. Ó yẹ kán sanwó torí ọmọ yìí kó tó kú ó ti sọ, ó kọ̀wé, ṣé mọ̀ kí mo ti ṣó kínní. A lè dákẹ́ báyìí.
ṣe rí pé a nílò àtúntò gan nílùú yẹn, ṣe rí báyìí pé a nílò àtúntò gidigidi. ẹgbọ́n kan tí màmá sọ pé wọ́n nà torí ògo tó ní wọn ò fẹ́ kó yọ. gbogbo àwọn tó yẹ lọ́wọ́ nínú ikú Mohbad wọn ò ní jẹ́ gbé, wọn ò ní jẹ́ gbé o, wọn ò ní jẹ́ gbé. màmá ẹ̀ ní ká wo nǹkan tá a lè ṣe lápapọ̀ wa. àwọn ọlọ́pàá náà ní ọ̀rọ̀ láti wọ́n ní ìbéèrè láti dáhùn. wọn ò kàn lè sọ pé ẹ wá gbé òkú, wọn ò kàn lè sọ bẹ́ẹ̀ yẹn torí pé ká ní pé wọ́n ṣiṣẹ́ tí ẹ kàn ṣe ni Mohbad ò bá wà láyé ń sìn. ìgbà tó pè tó sọ fún wọn, wọn ò dá lóhùn. lẹ́yìn ìgbà tó wá kú lọ́rọ̀ ẹ̀ṣẹ̀ wá gbégbésẹ̀ tí wọn kí mo ṣe fídíò lórí kinní. ẹ wò ó, ẹ má jẹ́ ká dákẹ́ o. ó dàbí màmá ṣe jáde, wọ́n ní tó bá dákẹ́ tààrẹ àbádákẹ́ ni. ó dàbí bọ́ ṣe jáde. ara àwọn àtúntò tá à ń sọ ní pé ká lè máa béèrè àwọn ẹ̀tọ́ wa torí irú nǹkan báyìí sìn. àwọn ọlọ́pàá wọ́n ti jẹ̀bi lórí ọ̀rọ̀ yìí. bọ́n ṣe ṣe ọ̀rọ̀ yẹn ẹ rò pé bóyá àwọn ọ̀ṣẹ́ kankan rárá àwọn ti ṣe táwọn máa ṣe o. wọ́n tún sọ fún màmá pé àwọn ẹ wá gbà wọn náà máa gbé òkú. àmọ́ gbogbo àwọn èèyàn béèrè àwọn béèrè tí ẹ kẹ́ béèrè. ọmọ yìí jáde ó sọ fún yín pé wọ́n fẹ́ pa àwọn, wọ́n dẹ̀ pa á lóòótọ́. dẹ̀ rí ẹ̀yàn kankan mú sí ẹ̀wọ̀n di bá ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ráì. tí ẹ rí pé ìlú tí a wà, àwọn òfin yẹn olójú àwọn tí wọ́n ní ẹsẹ̀ ńlẹ̀ dáadáa wọ́n á rú òfin tó wáyé nìyẹn o. àṣìfẹ̀rọ̀ yẹn lẹ̀ ẹ jẹ́ kí la lè ṣe gangan. kí ni àwọn tí wọ́n ń kọrin, àwọn ẹlẹgbẹ́ ìtàn ó yẹ kán lè ní àwọn owó kan tó máa tùjọ fún àwọn tẹ́ pé wọ́n máa kú wọ́n lọ́ máa jàrí kó òjijì báyìí. kán lè pèsè kó tún lọ sin ọmọ yìí lẹ́yìn bó ṣe kó ṣe sí wọn bó ṣe kó ṣe sí ṣọ́ọ́ mi yẹ yín. ẹ wo màmá. a ní sọjú báyìí lọ torí ọ̀rọ̀ náà kò ń ṣọ̀rọ̀ tí a kàn lè máa fàgùn lọ títí. àmọ́ ó yẹ kí wọ́n ti sin ọmọ yìí o. ó yẹ kí wọ́n sin kó sinmi. àárín jí báyìí lọ sí sẹ́wà lókè láti orí Oduduwa àti rédíò mi mọ̀ bẹ́ẹ̀ ṣe rọ̀rọ̀ yìí sí. ìjọba àwọn ọlọ́pàá ó yẹ kí wọ́n sanwó fún àwọn òbí àbí kán fowó sínú àkáǹtì kan tó yẹ pé nǹkan tó máa fi ṣe kán àti àwọn àti torí gbogbo nǹkan ọmọ ká ní pé wọ́n ti gbé gbèsè gbàtọ́mọ yẹn ti kọ lẹ́tà kán ti máa dáàbò bò á wà láyé. àwọn náà wọ́n ní ẹjọ́ láti dáhùn lórí ọ̀rọ̀ yẹn. wọ́n ti bò ó mọ́lẹ̀ ń sìn bá ṣe ń wò ó. wọ́n ti bò gbogbo kíní ẹ̀ mọ́lẹ̀. wọ́n wá fi dá màmá àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn. ẹ wò ó iṣẹ́ wà lọ́wọ́ wa o. ẹ jẹ́ ká gbìyànjú ká ara ta ṣe fẹ́ gba Yorùbá nation òun lè rí. torí nínú Yorùbá nation àwọn tí wọ́n bá wà nípò wọ́n máa láti dáhùn ìbéèrè àwa ọmọ ìlú torí pé kí ni àwa la ní àṣẹ àti agbára. àmọ́ bó ṣe wà ń sìn àwọn tí wọ́n ń ṣiṣẹ́ fún wa ló ń sọ fún wa ló ń pàṣẹ fún wa. kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀, kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá ni. ẹ pẹ̀lẹ́ o, abá màmá Mohbad dárò kí Ọlọ́run fún wọn ní okun àtẹ̀gbára láti lè fi borí gbogbo ìṣòro yìí. àdẹ̀fẹ́ kí gbogbo àwọn ọlọ́pàá àtàwọn tó ń kọrin gbogbo wọn kan tuwó jọ láti sin ọmọ yìí dáadáa ní bó ṣe tọ́ àti bó ṣe yẹ. ṣé wà lókè láti orí Oduduwa TV rédíò àròjì báyìí lọ àtúngbàrà láìpẹ́ yìí. ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ ó dìgbà kan náà. Sunre o Mohbad ìmọ́lẹ̀ Sunre ó dàbọ̀.